gbogbo ìwà mi báyìí wọn kí ló ṣẹlẹ̀ gangan. Olórí Naomi ló ń fẹ́ ṣe ọjọ́ ló ń ṣe ayẹyẹ fún àwọn ọmọ kéékèèké wọ́n dẹ̀ ní bó ṣe máa ń ṣe lọ́dọọdún ní gbogbo òlu ní. Oríyọmí Hamzat ọlẹ́yìn 5,000 lòun nílò ọlẹ́yìn 5,000 ní tó bá jẹ́ wípé òun làwọn ọmọ tó ń fẹ́ tó bá jẹ́ pé àwọn ẹ̀gán pé ẹ bá farabalẹ̀ ní gbogbo ẹ̀ta àwọn ìbàyí àti tó 5,000 naira àì tó 5,000 rárá torí wípé àìfarabalẹ̀ gbogbo wa olóúnjẹ kórí báyìí ni rọ́ọ̀ṣì fi ń dé ẹlẹ́bí tó wá láàárọ̀ ìtọ́ mọ̀ tí ì jẹ kankan tí wọ́n ti ọmọ ẹ̀ báwo ni mo ṣe ń fẹ́ǹtì ọmọ máa fẹ́ǹtì náà pẹ̀lú ooru kárí pé ó kálukú wa. Alasa, bring water. Adesa, bring water, please. Bring water. Hospital one. Bayako. Kí ló ń ṣàwọn èèyàn lórí kíni? Just because of, I don't know. When we went for sermon, wherever it was well organized, I went for sermon, and the organization there was really top notch. Àwọn ará Ìbàdàn, because it's free, Because it was free. he said, I think they are paying money. I don't know pay money. No, they said some people paid to Oriyomi, and Oriyomi told them to come to this place for the party. After the Bakari party, then they will now go back to Oriyomi's place. Òbí mo ṣe yín pẹ̀lẹ́ mo ṣe yín pẹ̀lẹ́ mo ṣe yín pẹ̀lẹ́ ẹnìkan ló mọ̀ ẹ pẹ̀lẹ́ ànírú eléyìí mọ́ ó lágbára ẹ̀yin ti tèmi ó lágbára Oríyọmí Hamzat Queen Naomi Ọlọ́run ó yọ yín nínú ọ̀rọ̀ yìí Ọlọ́run ó yọ yín nínú ọ̀rọ̀ yìí nítorí pé kíni lójú àwa púpọ̀ oore lẹ ṣe oore lẹ ní ẹ fẹ́ ṣe oore lẹ ní ẹ fẹ́ ṣe Ọlọ́run má jẹ́ kí ọ̀tá kó wá sọ oore yẹn di bí mọ́ yín lọ́wọ́ Ọlọ́run yọ yín kúrò nínú ọ̀rọ̀ yìí torí pé kíni ẹ̀yin nìkan you are the only people in your heart Oríyọmí Hamzat Queen Naomi ẹ̀yin ni àtàwọn organizers tó wà faithful àwọn faithful organizers ẹ̀yin nìkan lẹ mọ̀ bó ṣe ń ṣe yín ní heart ẹ̀yin nìkan lẹ mọ̀ bó ṣe ń ṣe yín ní heart pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń rí àwọn ọmọdé wọ̀nyẹn pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń rí àwọn òbí bí wọ́n ṣe ń káàkiri bí wọ́n ṣe ń sunkún tí wọ́n ń gbé àwọn ọmọ wọn lágbàlagbà ẹ̀yin nìkan lẹ mọ̀ bí heart ń ṣe rí ẹ̀yin lẹ mọ̀ bí heart ń ṣe rí to many people they may not understand and to many people tí wọ́n ń sọ̀sọ́kúsọ pé wọ́n fa àwọn ọmọ yẹn rúbọ ni Ọlọ́run ní jẹ́ ó ṣẹlẹ̀ sí yín Ọlọ́run ní jẹ́ kí wọ́n parọ́ mọ́ yín Ọlọ́run ní jẹ́ kẹ́yìn náà rírú eléyìí tẹ́ bá rírú eléyìí ẹ̀ mọ̀ pé ẹran yíyí tí wọ́n fà báyìí ló ń jẹ́ náà mọ̀ lóòótọ́ Nàìjíríà anything tó bá ti ṣẹlẹ̀ sí wa especially Yorùbá a máa attach spirituality mọ́ òun làwọn kan fi ń sọ wípé wọ́n fi àwọn ọmọ yẹn rúbọ ni àbákòkò tó láti fa àwọn ọmọ yẹn rúbọ wọ́n kàn lo opportunity yẹn àwọn èèyàn sọ̀rọ̀ àwọn èèyàn sọ wípé why tó fi jẹ́ pé ẹlẹ́yẹlé ni wọ́n ti ṣe irú event gangatic bẹ́ẹ̀ yẹn 5,000 people nítorí 5,000 naira kí ló dé tí wọ́n gbé lọ sí challenge kí ló dé tí wọ́n gbé lọ sí mọ́níyà ẹnìkan ló mọ̀ orúkọ rere tí àwọn people yìí ti build Oríyọmí Hamzat Queen Naomi ọ̀tá ò ní fijọ́ kan bàjẹ́ ẹ̀yin organizers ẹ gbàdúrà ànírú eléyìí mọ́ ibi tí mistakes ti wáyé ó ti máa fojú hàn in case of next time tẹ́ bá fẹ́ ṣe irú nǹkan báyìí because very few people ní Ọlọ́run fi sí heart pé kó help àwọn èèyàn very few people àwọn few people tá a wá rí ẹ tó wá ń dáná bọ̀ wọ́n lọ́rùn ẹ ti máa rí ibi tí mistakes ti wá in case of next time irú organization báyìí ẹ máa mọ ibẹ̀ ṣe máa ṣe ẹ máa fi mistake yìí ní ẹ máa fi adjust it ọ̀la ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ yẹn lọ I sympathize with all of you Oríyọmí Hamzat mo ṣe yín pẹ̀lẹ́ sorry about that pẹ̀lú ògo Ọlọ́run ó wà ní ànírú eléyìí mọ́ ó yọ Ọlọ́run Queen Naomi ìyẹn ò ní kẹ́ má continue iṣẹ́ rere tẹ̀ ń ṣe o ẹ continue orúkọ rere kò ní bàjẹ́ láíláí ẹ̀yin òbí mo ṣe yín pẹ̀lẹ́ ẹ kàn gba ilé àmúwọ́ Ọlọ́run kí la fẹ́ ṣe sí àmúwọ́ Ọlọ́run ó dùnyàn so painful but I sympathize with you all. This is Ajia on point, always using my words to help others. Bye for now.